ẹsẹ̀ kó ń bàbá mi ní kíkẹ́ fọ́ba nígbà tí bàbá mi. àwọn gẹ̀fẹ̀rí ìsọkọ súná gẹ́mẹ́fà ni ọmọ gẹ́mẹ́fà wọn sọ mí lóko. àwọn tí mo gbọ́dọ̀ tí ìmọ̀ ọkùnrin ni wọ́n rúgbà rodò ẹni ọba dọ̀kun ìmọ̀ yóò ṣubú lulẹ̀ ni ẹ̀mẹ́dọ̀ lára rẹ̀ ẹni ó ní Òṣogbo ọdún nígbà lórí ìtàn nígbà pé odidi 40 ọdún tíyà mi dé Òṣogbo yìí tọ́lọ̀ rẹ̀ jókòó mẹ́rin ibi ọwọ́ ilé tó lọ rè pe ọkọ rẹ̀. wọ́n ní Ṣàngódé o ọkọ aya agbẹ́nàgẹ̀ẹ́gà fèkéré ìbàlódé òní o àìkẹ́mọ́ orí bàbá mi ìbọ̀nà tó ìbọ̀nà gbó ìbọ̀nà ṣé wọ̀rọ̀kọ̀ rẹ́fẹ̀. wọ́n ní ìfọ́ olóko àtọ̀rọ̀ dayọ̀ ó ní àkókò ẹnu kò ṣeé kún ní kátọ́rọ̀ afẹ́nu ẹnu òjẹ́rú ẹnu òjẹyọ̀ ẹnu òjàta ẹnu òmùmí ẹnu gògò tí ọgọ̀ ẹni tó bá jẹ́ ọmọ ẹ̀kẹ́ tí bárágbà fi níbi tí ó ti kọsẹ̀ kò ní mọ̀ ìyá mẹ́ta làwọn abínú ẹni fi jẹyàn torí gbà tẹ́ wọ́n bá léèyàn tí wọ́n bá rí mu wọ́n ní ṣe lámẹ́ àwọn ibi ọba tó ti mọ́ ọmọ tó wọ́n bá ka èso wẹ́rẹ́ tí wọ́n fi kàbàtà wọ́n kàn mọ́ àmọ́ wọ́n gbàgbé ìkà wọ́n gbàgbé pé àtúbọ̀tán àwọn ò lè dáa. ilé bàbá mi ní náà mo wà tí nǹkan fi ṣẹlẹ̀ sí ọkọ mi ọ̀pẹ tó fi ṣaláìsí ó lè já àwọn ọkọ̀ bá a sáà ń ṣe yìí mọ́ láti ìgbà náà títí àwọn ọmọ wọ́n jẹ lówó mo ní. mi mèbò mo bú àwọn ọmọ kan mo ní mo sọ́ọ̀rì o I'm sorry for you fọ́ọ̀kì yín gan mo ní I'm sorry for you mo ní mo sọ́ọ̀rì fún wa fọ́ọ̀kì wọn ìyá wọn àti fámìlì ìyá wọn mo bù ní fọ́ọ̀kì ṣé mo kúrò. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fagbá bàpẹ́ láyé. oríṣi ọlọkọ ẹbọ lọkọ. ṣé tó tutù bá mú yan ọkọ ní solution ni. ó ní dandan òní ọ̀dà láti ọba gbọ̀n nù òní ọkọ ní ọba gbọ̀n òtútù yẹn nù. ẹni tí ò bá lọkọ ńkọ́. ẹ náà ló lóhùn dáwọ́ lòun kákìlò mọ́ra. pílò lòun ká mọ́ra. tó bá lọkọ ọkọ rẹ̀ ọ̀dà àbòbò. tí wọ́n wá sí pílò kan. aṣọ kí adaṣọ bora àwọn tíátà. àìmọ̀ jẹ́ aṣọ. àmọ́ aṣọ yìí kọjá bẹ́ẹ̀ lé ni o. ọmọ kan wò mí lẹ́ẹ̀kan dáṣọ bíi pé bóyá ẹ̀ ń ṣèyàwó lé ni. nígbà wọn ní onílẹ̀ mú wa lọ tá a lè. tá a lọ rè ṣègbéyàwó tá a ṣe márèèjì. ta ló máa fẹ́ ru yín báyìí ṣé ọjọ́ ìyá sì kù lórí gbá ni. kódà kọ̀tọ́ ń bẹ̀ wàláì kì í táǹgò oṣù kábíyè ramọ́lá. ṣé bẹ́ẹ̀ náà wà ní pé irú yín sì lè jalè bọ́sà bẹ́ẹ̀ ṣe wà yìí. kódà àtẹ̀fọ́ gan àti tìǹkó. ta ló fẹ́ ṣàlùbọ́sà fún ẹ̀yin màmá yìí. ẹjọ́ kò kọ́ mọ̀ lọ́kọ̀ bí mo ṣe wà yìí mo tún lálẹ́. ìgbà bẹ́ẹ̀ náà ṣe sisi ṣé tójò bá ti rọ̀ bẹ́ẹ̀ yẹn ọkùnrin lè máa ń bolù rà. ọ̀dọ́ ọkọ wa ni o. sisi kọ̀ ọkọ wa tó fi àníyàwó. sọ́kọ̀ kan náà ló fẹ́ yín ni. ọkọ tèmi lélẹ́yìí ìyá kọ mi ni. nígbà tó tútù bá mú bàbá rẹ̀ ìní máa bo ọmọ mi lẹ́gbẹ̀ẹ́ inú ó bo ọmọ. èèpà mọ̀lẹ̀. ìyá Bọ́lá apanilẹ́rìn kò sí lóhùn kápílò mọ́ra. nílò bó gba bàbá Bọ́lá ń bẹ nílé. àwọn lè lọ bí iṣẹ́. bí òsùn mọ́ mi wọ́n lè bá a. irú ọrùn ìyàwó ló sọ ẹ̀ pẹ̀lẹ́ tí ìbálẹ̀ lómi tó wà wá sùn tó tutù sí mú mi. ẹ bá jí. ẹ̀yìn ọdún ọ̀sùn lẹ́yìn tẹ́mi yóò sùn lẹ́yìn ẹ̀yìn ni ó ti sùn yóò wá dá àwọn àjọ̀dá sọ kan bọ́ náà búra. tẹ́mi mọ̀ tọkọ tìyàwó nù. òtútù wa ń pàyàwó ọkọ rà dásùn yàwó dásùn kí ni ìtumọ̀ rẹ̀ sẹ́fẹ̀ nù. ìfẹ́ ni o. kì í ṣèfẹ́ láì gbọ́dọ̀ tí sàláwá kọ ni. ó ní owó kọ́ nífẹ̀ẹ́ ọkọ mi baálé mi wàrà òsì náà ni wàrà ń bọ̀ wá sàn bọ́dọ́là ọkọ mi jẹ́ ká lò fẹ́. wọ́n ní wọ́n láàbúrò àríwó ní kò burú fífẹ́ ni wọ́n fẹ́. wọ́n ní àti jàrí mo ní kó lè wọ̀ fífẹ́ ni. síbẹ̀síbẹ̀ ọ̀tá ń gbógun lásán ọdún wà lọ́lẹ́pẹ́ yìí. ìgbẹ̀yìn rárá lójú àwọn abànìyàn jẹ́ o. sọ yìí náà gbádùn sàláwà nígbà tẹ̀ ń ṣe sisi. eré ìsìnkú mo ń gbọ́ ọmọ yóò ti
bẹ̀rẹ̀ orí ọmọ ọjọ́ àní ṣàlàwá. ọmọ ọjọ́ ní ṣàlàwá tù. Àwọn orin wo lẹ́yìn wá fi ṣe gba ìwé tí yín bàtẹ́ yìí bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí Sisi? Àwa bíi Haruna Barrister. Kọ̀lẹ́ntìn. Ẹ̀mí wọ́n pè Àlọ́mọwúrà. Orin Àyìnlá wo lẹ wá rántí? Ó ní bàbá wọn sọ̀rọ̀ etí wọn á kú. Èèpà. Aṣùsọ̀lẹ̀ ló forí màmá ẹ̀ gbọ́kọ. Bó ti bá wọn sọ̀rọ̀ etí wọn á kú. Aṣùsọ̀lẹ̀ ló forí màmá ẹ̀ gbọ́kọ. Kẹrù ọmọ rẹ̀ lẹ́rù kí wọ́n fà ọmọ rẹ̀ ní wọ́n fà kí lóye má ṣe. Àtìyá àtọmọ ọjọ́ náà ní. Màmá ẹ̀yin kọ́ àwọn mò ń gbádùn Àyìnlá tẹ̀ mú bọ̀ yìí. Irú kan náà ni àtìyá àtọmọ yín. Ìyá ọ̀sùn ọmọ Àyìnlá. Èmi ọkọrin. Ọmọ oníwo lẹ́yìn ló ń bá. Èmi ni wọ́n máa kọrin. Ẹ̀yin ò lè kọrin. N ò lè kọ́ ọmọ èlù lèmi n ò lè kọrin ọmọrin kọ. Ẹ nígbà tí àwọn ẹlẹgbẹ́ táwọn bàbá mi bá lùlù báwọn ẹlẹgbẹ́ mi. Táwọn bíi mẹ́ta kan bá wá dúró tí wọ́n ń gbò wáyìí tí wọ́n ń tẹ báyìí igi ọrùn wọn yín. Àwọn bàbá mi wà mú ọ̀pá àlù. Wọ́n ní ẹ̀wá wà mọ́ kẹ́ni mọ́ni ọba mi nísàlẹ̀ wá àgbàyà. Àbí bẹ́ẹ̀ lẹ́nu bí ẹyẹ ọba mi nísàlẹ̀ wá. Bí ṣe ń wo ni ńàrà bí kóògùn ó dé bó ṣe ń bẹ nìyẹn. Ṣé ẹ rí tí mú mi ẹ̀mí ẹ̀dá gùn tí sì fi ní ìfọkànbalẹ̀. Ọba tó bá jọ́ mi ké tí ò ní gbéraga sára wájú ẹ̀ èèyàn fi tọ́kẹ́ jù yàn lọ àgbà ni. Tó bá ti ní rẹ̀sipẹ́ǹtì ìwà rẹ̀lẹ̀ ni wọ́n pè bẹ́ẹ̀ ń gan àná. Tó bá ti ní ẹ̀mẹ́rì ògùn ìtí mẹ́mẹ́ yàgùnà. Téèyàn ọ̀bà sí ìdòwó lọ kọ́mọ̀ wà owó túláàsì kó dúró dọlọ́hùn. Torí wọ́n ní adúró dọlọ́hùn kankan. Ọ̀rúnmìlà ifá olóko aṣọ ọ̀dàyọ̀ ó ní kì í tẹ́. Bàbá mi ti ń gorí eku ó ní kì í tẹ́. Ó ní ẹ̀dùn ó lẹ́yìn ọmọ Ọ̀rúnmìlà ó ní ẹ̀dùn ó ní ẹ̀kú ọmọ mi báyìí ó lẹ̀ lè tẹ́ láyé yìí. Ó ní àmẹ́ka àmọ́ ló gbéraga o ìgbéraga ní ìṣáájú ìparun. Àpẹ̀láyé àgbà nìkan níyàwó o. Orí ìyá mi gbé mi gòkè àgbà o. Ó di jẹ̀lẹ́ńkẹ́, ó di jẹ̀lẹ́ńkẹ́ o. Oyè Ṣàngó bàbá tèmi bí mo ṣe wà. Ṣàngó ló bí mi. Bàbá tèmi ń pidán lọ́jà ni. Bẹ́ẹ̀ ni, ń pidán fún kábíyèsí lọ́jà. Ṣé nílùú yìí? Bẹ́ẹ̀ ni lóṣogbo yìí. Ẹ fún wa lórin Ṣàngó kan já gbọ́. Ṣàngó dé o, ọkọ aya, agbẹ́ndẹ́gẹ̀ẹ́gà fèké lẹ́nu. Èpo lẹ fẹ́ gbà. Ṣàngó dé o, ọkọ aya, agbẹ́ndẹ́gẹ̀ẹ́gà. Ẹ ṣe oríkì Ṣàngó bẹ́ẹ̀ máa ń ṣe fún ẹ já gbọ́. Ìbàlódé òní o, àìkẹ́mọ́ orí bàbá mi, ìbọ̀nà tọ́ ìbọ̀nà gbó ìbọ̀nà ṣe wọ̀rọ̀kọ̀ rẹ́fẹ̀, ìbọ̀nà tí mo tọ̀ délẹ̀ yìí ibi ọlá ní ń gbé. Mo rí bá Èṣù tán mo rí bá Ṣàngó. Igi tẹ́gún mọ̀mọ́ ń gbé ni Ṣàngó sì ń gbé. Mo rí bàbá mi yọ̀ ká mo tó ráyọ̀ mọ́ òkè Ìbàdàn. Mo ti kégbe mọ́gbọ̀tẹ̀ jẹ́ mo sàlámọ́tù Ìbàdàn. Wọ́n ní mo jáwọ́ ọdún mo yíyì fólú. Mo jọlú ògògó mo yíyì fọ́tì. Tí n bá jàmọ̀lá tán o Ṣàngó lè mí wí fún. Sáájọ bímọ kúndùn ní sẹ́yẹ èkéwò bí dáadáa àgbẹ̀ ṣòògùn. Àmọ̀mọ̀ tó lóde lọ́ọ̀lá àjẹmọ́ mi bẹ́ẹ̀ bá fẹ́ kí ìwà bàtà làwa ń jó. Kì í ṣe ní mọ̀ọ́dọ́kọ. Kì í ṣe ní o. Ìsìn. Kì í ṣe. Ẹ ṣì ń dọ́kọ. Mọ̀ọ́dọ́kọ. Ṣé ẹ rí Ajígùn ìlọ́kọ̀ ọ̀tún? Ajígùn lọ́kọ̀ ọ̀tún. Ajígùn lọ́kọ̀ Ọ̀ṣun. Odò ńlá tí wọ́n ń pè lájígùn ó ní ọkọ̀ ọ̀tún. Fún ìdí pàtàkì ìlú ọba ní ìsinmi wà ń bẹ̀ tí mo sì ń dọ́kọ ọkùnrin pẹ̀lẹ́gbẹ̀ẹ́ mi ti ń dó mi lọ́wọ́ báyìí. Ẹ wo èmi bí mò ń dọ́kọ jogúnmọ́ tòrutòru ni mò ń dọ́kọ o n ò lè mọ́dọ̀ o ọ̀tún iná ní ìdílé ọkọ tí ọ̀tún ń dó inú mú bí máa pọ̀ bẹ́ẹ̀ dédé Gàmbàrí bẹ́ẹ̀ délu ọba ẹ̀ pọ̀ ọmọ tí wọ́n máa pè ní ọ̀tún tẹkíní kan omi tẹkíní kan kí wàá ni wọ́n pè bá mọ̀ ń dọ́kọ̀ wọn dẹ́kun dọ́kọ̀ yàbẹ́ta làwọn abínú ẹni fi jẹ́ èèyàn mo ò ní fi jẹ́ torí gbà tẹ́ mo bá léèyàn tí mo bá rí mu wọn ní ṣe lámẹ́ àwọn ibi ọba tọ̀ sí mo ọmọ tọ́ wọ́n bá ka èso wẹ́rẹ́ tí wọ́n fi kan bàtà wọ́n kàn mọ́ wọ́n gbé tẹ̀mú tó bá sì ṣe pé bọ̀ wá kẹ́yìn òun wọ́n wà lọ rè bu omi wọ́n buyọ̀ sí
mo wà mọ̀ tí àwọn olórí burúkú tí wọ́n ẹjọ́ mọ nìkejì kó dúró dáa mo wà lọ́rẹ̀ èébù torí ta mo nítorí lámọ́ ẹni n ò mọ́kọ rẹ̀ tí wọ́n mọ́kọ rẹ̀ àmọ́ wọ́n gbàgbé o ìbí àmọ́ wí dòdò pé wọ́n gbàgbé tí mo bá sọ bìbá ẹ̀ mà dáwọn ìkà wọ́n gbàgbé pé àtúbọ̀tán àwọn ò lè dáa wọ́n ti jìyà àìmọye àwọn kan wọ́n ń pe ìlú kan ní ìlú Ọ̀ṣun ó ṣe tí ọ̀dà nígbà tí ó gùn kọ́ ọjà ń alẹ́ tán lọ́ba yìí orí kíní orí burúkú rẹ̀ ti ń sọ. ṣé a rí gbogbo àwọn tí wọ́n dáwọn tó lẹ́ẹ̀dẹ̀ rẹ̀ wọ́n dáwọn ọmọ táwọn kúrò kíní ẹ̀gbọ́n ẹ̀rọ wá pé kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ yá. bí ó wá gbórí sí. ní tẹ́lẹ̀ rú bá ṣẹ́ńbẹ̀ omi nù wọ́n tún ó réye yé ìyá mi o. nígbà táwọn ọmọ rẹ̀ tí èjà pátá inú rẹ̀ ti ga tó báyìí tó mi ti gbé lọ. ìyẹn ni pé kéèyàn má ṣèkà. kó má ṣèkà o. téèyàn bá ṣẹ̀yìn ojú ẹ̀sẹ̀ ni ẹ̀kẹ́ pé ìwọ ọlámọ iṣẹ́ tó ṣe mí sọ́dà ẹ̀kẹ́lẹ̀ lórí ẹ̀búra yín èébú èso ọ̀tọ̀nù tètè bá pẹ́ bàálẹ̀ tàbẹ́yìn rẹ̀ gbé ráìsì ilẹ̀ ẹ̀yìn ta pẹ́pẹ́ ẹ̀kọ́ kì í sí bíbọ̀ máa jẹ tí Ọlọ́run fẹ́nu ní tí gbogbo àwọn arúnmọlẹ̀ náà sì fẹ́nu. àmọ́ ṣé wọ́n pàdé ẹ ibi báyìí irúnmọlẹ̀ ọ̀fẹ́ tẹ́ ẹ bá rẹ́ni tí bá dà á bó tí mú owó tí tinú owó mọ́wó tí ti aṣọ tí bọ̀kálẹ̀ ti mú mi ó lóòótọ́ ni o ẹni ó bá dòótọ́ ní dáa fún. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbẹ̀yìn tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín kí lorúkọ yín gangan náà. Múlíkátù Ọ̀ṣunfúnláyọ̀. Múlíkátù Ọ̀ṣunfúnláyọ̀. ọmọ ìlú wo gangan ní màmá. ọmọ Òṣogbo lèmi. níbo la bí yín sí. ilé Olúawo. ṣé lọ́sùn yìí. lóṣogbo yìí. ẹ sọ̀tàn ayé yín díẹ̀ fún wa bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé ní kékeré mi. ẹ gèrè ṣe rí bàbá tó bí mi. ilé Olúawo ọba Adéńlé kẹta ní bẹ́ẹ̀ ibẹ̀ ni wọ́n ti bí bàbá mi. àmọ́ gbà yà wọ́n jẹ ìyá bàbá mi lọ́ba mo lọ ní Oyèkómi àwọn Oyèkómi Ẹ̀fà ni á ọ̀run ìbò olóko àtọ̀rọ̀ dayọ̀ Ọ̀rúnmìlà ìbò ni wọ́n bọ Ọ̀rúnmìlà ń bàbá fà. wọ́n mú mọ̀mọ́ yẹn lọ wọ́n bá wá ní kí wọ́n jókòó wọ́n wá gbẹ̀bẹ̀ nílé lù àálìyè nígbà wọ́n kò ní Oyèkómi Ifá yẹmí ẹlẹ́bùbọn tẹ́ ẹ bá dàkọ mi mo ti dàkọ ara mi àìmọ̀ bí a ti pàdé ara ẹni ẹ̀pẹ́ níye ọmọ kan fún tẹ́ báyìí ẹ̀pẹ́ wọ́n pè ní Múlíkátù Ọ̀ṣunfúnláyọ̀ ó pé ọmọ adé Oyèkómi lóhùn torí bàbá tèmi ìlọ́gbọ̀n mú lẹ́nu ìyá tiẹ̀. àwọn iléèwé wo lẹ lọ màmá. èmi àwọn kan wá àwọn kan ẹgbẹ́ tẹ́ mọ ọmọ ìwọ̀n òkúrọ̀ tẹ́ mọ ọmọ. bọ́tẹ́ máa ń sọ òyìnbó náà. ìwọ ọmọ yín náà ni ìwọ̀n ń kọ́ mi ìmèbò ẹ wo ní ọ̀sẹ̀lẹ̀ bá dá ìgbà èdè ṣàkíyèsí ni tí mo bú àwọn ọmọ kan mo ní mo sọ́ọ̀rì o I'm sorry for you fọ́ọ̀kì yín gan ẹjọ́ ti fèèbò ilé àná yóò tún mọ́ rẹ̀ mo ní I'm sorry for you mo ní mo sọ́ọ̀rì fún wa fọ́ọ̀kì wọn ìyá wọn àti fámìlì ìyá wọn mo bù ní fọ́ọ̀kì ṣé mo kúrò. ẹ fọ́ọ̀kì wọn dànù fọ́ọ̀kì girls. kí ni wọ́n ṣe. kò sí ìlú Ọ̀ṣun lẹ wá gbé dàgbà ṣé ìlú Ọ̀ṣun yẹn náà lẹ ti bẹ̀rẹ̀ kékeré. èmi kan iná fún omi ẹ̀yin ni èmi kan ni
ẹ wà béèrè pé kí ni. lọ́nà wo màmá mi. ẹ kéré ṣé ẹ rí ilé bàbá mi. bẹ́ẹ̀ni mà. bàbá mi bẹ́ẹ̀ni tó bí mi. bẹ́ẹ̀ni. àwọn ni Adéńlé ọba àkọ́kọ́ Òṣogbo yìí. Akẹ́tẹ̀ ìlú ìjọba Akẹ́tẹ̀ ládé ìgbà náà. ẹsẹ̀ lé ní o. ìsọ̀rí kanu. ìsọ̀rí kanu. àwọn tí wọ́n wá dìbò wípé ta ni ilé ìbò ni wọ́n ti jẹ oyè ọba yìí. ilé Oyèkómi wọ́n ń pè rẹ̀ ní ilé Arífálájogún Oyèkómi gbọ́n mi ni o. bẹ́ẹ̀ni mà. gbọ́n mi ní jẹ́bẹ̀. ibi wọn ti ilé bàbá mi gẹ́gẹ́ nu lẹ́yìn rẹ̀ èmi mọ́lògún ti mọ̀ yìí ti mọ̀ ti mẹ́mẹ́. bẹ́ẹ̀ni. Ògùn ọjà èmi mo ní èmi a máa tó téèyàn bá kọjá àyè rẹ̀ màá ní kí ni agbọ́kadì tí wọ́n fi kí Ọ̀ṣun láìkọ́ ni wọ́n béèrè lọ́wọ́ ń tẹ̀. téèyàn bá pẹ́ kò tí tẹ̀gbẹ́dẹ́ ṣe náà sọ màá ní kí ló fẹ́ ṣe kí ló kọ Ọ̀ṣun tó ọ̀dà kọ kí ni tó gbọ́kadì. à ń gbádùn yín mà. ẹgbẹ́ Yorùbá mi kí ni tí mo lè béèrè ní béèrè ìdẹ́gọ́ bídẹ́hùn tí ọba sínú wá tí wọ́n rú rodò igbó lè lọ ṣé mo kúrò ẹ̀yà kọ mi kò lè lọ tí kìíní yẹ ọba tí ń bẹ̀ kò lè lọ. ẹni ọba sì rú igbá hùn àwọn tí wọn ò gbọdọ̀ tí ìmọ̀kùnrin ni wọ́n rú gbá rodò ẹni ọba dọ̀kun ìmọ̀ ojú ọ̀nà jẹ́ bí wọ́n tẹ̀ sí gbélé lórí ẹjẹ́ ìkúrá náà kí ni òṣè yóò ṣubú lulẹ̀ ni tọ́ba ti bọkùnrin àmọ́ kò gbọ́dọ̀ rúgbà kò gbọ́dọ̀ kò tó bẹ́ẹ̀ tá n bá bẹ́ẹ̀ ẹ̀mẹ́lò lára rẹ̀ ẹni ó ní Òṣogbo ọdún ńgbà lórí ìtàn ipò pé odidi 40 ọjọ́ tíyá mi dé Òṣogbo yìí tó lọ rè jókòó mbẹ́yìn ibi ọwà ilé tó lọ rè pe ọkọ rẹ̀ ǹjẹ́ ẹ mọ ọkọ rẹ̀ tí mo dákọ lẹ́ẹ̀kan. Aginjù. Tìmọ̀ ni o Ògún ni o Olúlànà tìmọ̀ inú Ògún tìmọ̀ inú ni wọ́n kì ní adájọ́pà adájọ́pẹ̀rin ọmọ rẹ̀ bọ̀ ní yàyà ọmọ abẹ́rẹ́ amọ̀lú Òṣogbo. Ìyákọ̀ mi olùpẹ̀ lọ́wọ́ bàbá rẹ̀ ó rọ́wọ́ fún olóòlà ọmọ àyálé mi ọ̀gá ilé o. Àròwọ́ olóòlà ọ̀pọ̀ ẹ̀kọ́. ok ìyá ni mo kọlà. ẹ̀rọ mọ́kànlá mọ̀lẹ́bí ní bá wọn. mo lé mi ní bá jẹ́ bọ́ọ̀lì. èmi lè mi fọ́nà ọ̀là lówó ẹ̀yìn òrówó kọlà. ẹ jẹ́ ká mọ̀ yín díẹ̀ màmí. nítòsẹ̀lẹ̀ ni pé nígbà sọ̀mọ́rí tèmi ẹ̀sẹ̀ gun bàbá mi ní pidán fọ́ba nígbà tí bàbá mi ń bẹ. ó kọ súnà mi torí àwọn gẹ̀ǹfẹ̀rí sọ́kọ súná tó ti yé rí. àwọn gẹ̀ǹfẹ̀rí sọ́kọ súná gẹ́mẹ́fà ni ọmọ gẹ́mẹ́fà wọn sọ mí lóko. wọ́n wá sọ mí mo tó ráyọ̀ ṣàgówẹ̀ mọ́ mo tó ráyọ̀ ni wọ́n sọ mí. nígbà mo wá dàgbà tí mo délé ọkọ nígbà tí mo bímọ àkọ́bí báyìí lóòjọ́ ìsọmọlóko náà wá pe aláàfáà ìyá súnà àtàwọn aláàfáà wọ́n wá sọ mí ní Sàfúrátù Àbíkẹ́ ni wọ́n sọ mí Sàfúrátù Àbíkẹ́ ni wọ́n sọ mí nínú ilé ọkọ mi torí pé kèfèrí ni bàbá tó bí mi. Bàbá tèmi ṣe mọ̀lẹ́ kì í ṣe mọ̀lẹ́ kì í sì ṣe gbàgbọ́ ẹlẹ́sìn ìbílẹ̀ ń bàbá mi. ẹsẹ̀ wá ọkọ mi lọ́wọ́ sọ mí ní Sàfúrátù. àwọn ìyá kíní ìyá súnà wọ́n wẹ̀ mí ní wẹ̀ súnà lọ́jọ́ náà. wáìtì lèsì báyìí ni ó rà fún mi pé aṣọ ìtura ṣe mi tí wọ́n yí mi padà sí mọ̀lẹ́ sí mùsílíìmù ni wọ́n ra wáìtì lèsì wọ́n sì rà forùn funfun wọ́n ní kí n máa fi kírun tẹ̀sùbá funfun wọ́n fún mi ní tẹ̀sùbá wọ́n fún mi lágè Sàfúrátù ni wọ́n sọ mí èyí ò bá wọn ṣùgbọ́n nígbà táà tó wá ń bá lọ tá à ń bá bọ̀ aṣábìmọ
nígbà tá a bímọ òjò ọ̀sán ọ̀nà kan náà wọ́n ṣe gbogbo tí mo ní wọ́n ṣe ṣùgbọ́n ọkọ mi kò pẹ́ tó fi ṣaláìsí ó lè já àwọn ọkọ̀ tó bá ṣaláìsí. accident. bẹ́ẹ̀ ni ṣaláìsí nígbà náà bá a ṣáà ń ṣe yìí mọ́ láti ìgbà náà títí àwọn ọmọ wọ́n jẹnu wọ́n mú ni ètò ọ̀kọ̀ṣẹ́ ètò ọ̀kàwé bá a ṣe yìí mọ́ láti ìgbà náà. màmá ṣé bá a ṣe bí yín rèé. kì í ṣe bí wọ́n ṣe bí mi rèé kódà kì í ṣe bí mo ṣe wọlé ọkọ rèé. ṣe bọ́mọge mo wọlé ọkọ tí mo fi bímọ tí ìwọ̀n bá ọmọ tọ́lọ̀ ní ìwọ̀n òbí. ibi náà ni kò ilé bàbá mi ní náà mo wà tí nǹkan fi ṣẹlẹ̀ sí mi nígbà tọkọ mi kú tán tí mo kó wá bí. àwọn obìnrin tó ń dábẹ́ fún àtàwọn tí wọn ò dábẹ́ fún pé kí ni ìyàtọ̀ tó wà láàrin ẹ̀. ṣé ẹ rí abẹ́ dídá láyé ìjọ́un ẹ wo làlẹ́kẹ̀ẹ́ mi tí a bá kọ là fọ́mọ ó di dandan kí wọ́n dábẹ́ fún. ẹ̀dùn ṣé gbogbo ọmọ tó bá ti kọlà fún sìn wọ́n dábẹ́ fún òde wọ́n dábẹ́ fún tó bá ti lè kọlà fún báyìí tẹ ilà lójú rẹ̀ báyìí yọ wọ́n dábẹ́ fún ṣùgbọ́n lóde òní ní ìsìn wọ́n lè gbọ́dọ̀ dábẹ́ fọ́mọ mọ́ wọ́n lẹ́yìn tó bá dábẹ́ fọ́mọ wọ́n ní kí wọ́n mọ̀ ọ́n mú nítorí pé wọ́n ní kò dáa àwa ò sì mọ̀ ní àwọn ará àjọ wọn ò mọ́lé wọ̀ pé ọmọ tí wọn bá dábẹ́ fún pé ọmọ tí wọn ò bá dábẹ́ fún láyé ìjọ́un yọmọ ṣèṣekúṣe yọmọ rìn ni yọmọ hun àbọ̀bọ̀ arákùnrin. àǹtí kí ló ń pa yín lẹ́rìn sọ́n dábẹ́ fẹ́yìn ni. wọ́n dá abẹ́ mu kí ni. sàárẹ̀ la ti dá sàárẹ̀ la ti dá bẹ́ẹ̀. wọ́n ṣe wà yín sìn kó tó di pọ́n lọ́kọ̀ kì í ṣe bó máa wù wọ́n ṣe. àti dábẹ́ rẹ̀ ọ̀kọ̀ bàbá rẹ̀ wọn ọ̀kọ̀ọ̀kan la fún ni. wọ́n ní ìfún olókùn àtọ̀rọ̀ dayọ̀ ó ní àkókò ẹnu kò ṣeé kún ní ká tọrọ afẹ́nu ẹnu ò jẹ́rú ẹnu ò jẹyọ̀ ẹnu ò jata ẹnu ò mú mi ẹnu gògò tí ọgọ̀ ẹni tó bá jẹ́ ọmọ èké tí bá rágbà fín níbi tí ò ti kò tẹ̀ kò ní mọ̀ bóyá ẹgbẹ́ ọmọ tó bí inú ní ọ̀sán dì nígbà tó náà tirẹ̀ ni ó jù lọ. tó ti rí fín ó lè tẹ bẹ́ẹ̀dì kí bẹ́ẹ̀ bí wọ́n ṣe tẹ̀lé fún ẹ bí wọ́n ṣe ẹni lẹ́ẹ̀kọ̀ tẹ́ ẹ wà gbé bẹ́ẹ̀dì dé lẹ́wà mú aṣọ òbóra aṣọ gbẹ̀gẹ̀dẹ̀ ẹ tẹ̀lé ní fóló bẹ́ẹ̀dì. fóló bẹ́ẹ̀dì. àwọn àti báàlù kékeré láwọn àwọn ọkọ tẹkùn náà láwọn àmú aṣọ tó dá irú tí mo wọ̀ aṣọ funfun náà. gbogbo ẹ̀yin tẹ́ ń dá ṣètò ìbànújẹ́ ò ní bá ẹ ní wá dẹ́jẹ̀ tì ẹ ní ráre ẹ mọ̀ rí jẹ ẹ mọ̀ rí mu ẹ mọ̀ rí lọ ẹ mọ̀ rí lò ẹ ní dààmú o. gbogbo ẹ̀yin tẹ́ ń dá sí ètò yìí ìjàmbá ò ní í ṣe yín o atẹ́gùn burúkú ò ní í fẹ́ lù yìí èmi kí bọ̀ sọ̀rọ̀ omi tútù ní sọ̀rọ̀ Òṣogbo tó ní Òṣogbo yìí ọkọ rẹ̀ ni wọ́n pè tí mọ̀ yìí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nù o àwọn ni wọ́n rán mi ń tẹ́ o ìjàmbá yóò ní í ṣe ìjàmbá yóò ní í ṣe ẹ ní kọsẹ̀ ní kọnu o. mo ń lọ báyìí ẹ má dùn àpò mi lórí ìdọ̀bálẹ̀. ẹ ní dààmú ẹ̀rì kẹ́rì mọ́ ẹ̀rì lẹ́rì lò. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi
egbògi láúlá bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi láúlá bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.